nowadays ẹni tó bá serious tó bá fẹ́ ṣe composition kóun fẹ́ ṣe orin tó serious jù ó lè má rí ṣe because nǹkan tí wọ́n ń gbọ́ kò pàtẹ́ ní ó lè jẹ́ pé nǹkan tó wẹ̀rẹ̀ gbáke sí mi kí n gbáke sí ẹ gbáke sí mi kí n gbáke sí ẹ ẹ kọ́ lọ fi sórí bíìtì tí ó bá ní lọ. gbáke sí mi kí n gbáke sí ẹ. ó ti dórí ni ó ti lọ nìyẹn. ìjọ kan mo kàn kọ ìwé ẹ̀mọ̀ kí èèyàn kan kọ̀wé higher education kó kọrin lóríṣiríṣi má sọ fún Àjàlàdé pé mo máa ní nǹkan báyìí lọ́wọ́ Àjàlàdé wa nígbà a máa mọ ọkọ tá a máa ṣe. ìgbà táwọn orúkọ wa fẹ́ ṣiṣẹ́ kan ní yíyà yẹn àwọn orúkọ wa gbé ìwé orin tèmi kọ wọn wá gbé pé àwọn orin táwọn nílé ni wọn fi ṣe rẹ́kọ́ọ̀dù ẹ̀ ní ìgbà yẹn wọ́n jó orin mi lọ kó o ṣiṣẹ́ fún èèyàn tó ti mọ̀ pé wọ́n ló ṣiṣẹ́ yìí tó bá dẹ̀ dídú máa di pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ yẹn wọ́n á dẹ̀ yọ ọ́sẹ̀ tí wọ́n sọ pé àwọn olóṣẹ́yìn yẹn mọ̀. sinmi débi tó dára sinmi débi tí ó yẹ mí níbi tẹ̀rù ò ní bà mí ọlọ́run sinmi débi re. mo ń lo sírí Azai and Ghana níyà ẹ̀ ní àná pàjá bẹ́ẹ̀ wọ́n á ṣubú lórí ọ̀kadà. ṣé pẹ̀lú condition yìí. yes mo á ṣubú lórí ọ̀kadà gbàtí mo máa fi wọnú ibi tí Ghana wà ní composition yẹn wà ìṣẹ́jú kan ló kù táwọn ọ̀tá mi yóò fi tẹ̀ mí ni mo ṣe ń gbà yẹn lọ. ọ̀hún ṣe mi báyìí lórí ti mọ ìyá mi sọ fún mi pé bí a ọmọ ọdún mẹ́ta bóyá iwájú ọmọ ọdún mẹ́ta yẹn náà mi ì tí ì máa dìde tó ṣe máa ń fìdí wọ́n gbà yẹn náà lọ́mọ ọdún mẹ́ta yẹn tó ọmọ ọdún bíi mẹ́wàá mo ìṣe bẹ̀rẹ̀ sí dìde lẹ́yìn ìgbà tó ti náwó ọmọ ọdún mẹ́wàá yẹn náà ni mo bẹ̀rẹ̀ primary. ilẹ̀ Nàìjíríà lónìí àti káàkiri àgbáyé nínú ìwádìí tí mò ń ṣe nígbà tí mo ṣe ìwádìí déṣẹ́ tíátà mo dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ cameraman mo dọ́dọ̀ àwọn tó jẹ́ costumier tí má tún wá lọ ságbolé orin mo tún rí pé àwọn kan wà tó yẹ káyé mọ̀ iṣẹ́ tó ń ṣe lẹ́yìn olórin kì í ṣe kékeré yálà olórin mùsùlùmí oníjùjú àbí onífújì àwọn yẹn là ń pè ní producer ọ̀kan lára àwọn producer ta nílẹ̀ Nàìjíríà rèé o tí ẹ bá ń gbọ́ orin ló jókòó tì yín o kí là ń pè lórin gangan náà. nǹkan tá à ń pè ní orin nǹkan mi sí because ibi tó orin ti máa ń wá a lè sọ pé inú afẹ́fẹ́ ni a dẹ̀ lè sọ pé ó máa jẹ́ inspiration orin ibi tó ti máa ń wá inú ìmísí àtọ̀dọ̀ Ọlọ́run ni because sometimes èèyàn lè sùn irú èmi tí n bá sùn gbà mí tí n bá ti mú báírò tàbí mo mú nǹkan kan dání wọ́n máa gbé nǹkan kan wá tó bá ti wá tí mi ò bá ti kọ́lẹ̀ ó ti lọ nìyẹn mo dẹ̀ lè máa wo báyẹn lè sọ̀rọ̀ ẹ lè kọ́ ẹ̀kan lè powé kan kí nǹkan wo owó ìgbà mo lè sọ́dọ̀ orin kẹ́ni tó bá jẹ́ ìmísí látọ̀dọ̀ Ọlọ́run òun lè máa rí pé tó bá gbé orin yẹn jáde tó bá gbé kalẹ̀ ẹ̀yin gan tẹ́ bá ń gbọ́ orin yẹn ó máa wọ̀ yín lára á máa sink sínú ara yín ó lè ẹlòmíì lè máa ronú kó jẹ́ pé orin yẹn ló máa gbọ́ tó fi máa wà òkè ìmísí yẹn ó ti yàtọ̀ sí pé ìtọ́ yẹ pé òkè ó yá sáré kọrin lórí bàtà tí mo wọ̀ yìí ṣé wọ́n pé sáré kọrin lórí bàtà tí mo wọ̀ yìí ó máa ṣe gbogbo description bí bàtà yẹn ṣe rí ló máa sọ ìyẹn ti yàtọ̀ sí nǹkan tó wà gẹ́gẹ́ bí ìmísí tọ́lọ́run fi sí lọ́kàn orí àwọn orin ṣàtúnṣe ọmọ ìwé tó lo àwọn oṣù níbi tí wọ́n ti máa ń bó káàdì o kàn máa pàdé kọ́lù tẹ́ bá ṣèwádìí ẹni yẹn ó ṣèrìn àjò débì kan dáwọn kan ló fi ń sọ àwọn kankan ẹ jẹ́ kí Máyìn Lọ́mọwúrà wà fún example Máyìn Lọ́mọwúrà bá kọrin fún gẹ́gẹ́ bí research tí mo gbà tó bá dífá fún wọn ó kàn máa yà yín lẹ́nu wípé wọ́n fi ohun fa yẹn kí ní ifá yẹn wọ́n fi ṣe composition ebi kì í pagún dọjọ́ alẹ́ o agbénigbére pàdé olú òkun àwọn orin wọn kọ́ wà tẹ́ pé ifá tí wọ́n dá fún wọn nǹkan tó gba kí wọ́n kí ifá yẹn ó kì í ṣe yẹn nìkan ó pọ̀ o tẹ́ bá lọ Máyìn Lọ́mọwúrà dáadáa ẹni tó kọ ṣàṣùṣe kíní kan ìlú àwọn kíní kan ó ti tójú ó ti níbi tó dé. yọ́nú sí ẹ bá yọ́nú sí mi kéde jẹ́wọ́ pé odùfà kọ́ wà tó ń jẹ́ yọ̀nú. Àlàjí Ṣẹ̀fí Àlàó àwọn náà máa ń ṣe ifá bò gbé mí ẹlẹ́yà lára ẹlẹ́yà lára bẹ́ẹ̀ ni ṣọ̀gbọ́n ní mò ń gbà ní ṣódẹ̀kẹ́ òjijì ẹja omi akèrè o ẹran omi o mo fa gbogbo mo feku bọfá o fẹ́ràn bọfá òjijì ẹja omi akèrè o ẹran omi o mo fa gbogbo mo feku bọfá o. nowadays ẹni tó bá serious tó bá fẹ́ ṣe composition kóun fẹ́ ṣe orin tó serious jù ó lè má rí ṣe kò ní rí ṣe tó serious jù pé jẹ́ kí ní ṣe because nǹkan tí wọ́n ń gbọ́ kò pàtẹ́ ní ó lè jẹ́ pé nǹkan tó wẹ̀rẹ̀ gbáke sí mi kí n gbáke sí ẹ gbáke sí mi
nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn wọn kò máa gbọ́ gbáke sí mi kí n gbáke sí ẹ kí dẹ̀ tí mo gbáke sí mi kí n gbáke sí ẹ. gbáke sí mi kí n gbáke sí ẹ gbáke sí mi kí n gbáke sí ẹ ẹ kọ́ lọ fi sórí bíìtì tí ó bá ní lọ. gbáke sí mi kí n gbáke sí ẹ gbáke sí mi tí àkàtọ ẹgbẹ́ ti pẹ̀pẹ̀ ti pẹ̀pẹ̀ gbáke sí mi. gbáke sí mi kí n gbáke sí ẹ. ẹsẹ̀ ó ti dórí ni ó ti lọ nìyẹn tó bá tó wá ṣe bíìtì tó má dì sí ẹni tó ń kọ orin ọ̀tọ̀ ni ẹni tó àrèjì orin ọ̀tọ̀ ni ẹni tó máa ṣagbátẹrù àwọn tó máa kópa nínú orin yẹn náà ọ̀tọ̀ ni àpapọ̀ gbogbo ẹ̀ ní ayé ìgbà kan arranger máa jókòó composer máa jókòó ó ti yé yín àwọn tó jẹ́ pé wọ́n máa ṣe àwọn bí ohun nílù àwọn onímọ̀kàngbà àwọn yẹn náà máa jókòó lọ́tọ̀ ìyẹn láyé ìgbà kan lọ́jọ́ máa jókòó nísìnyìí ó ti wá di wípé ẹnìkan lè ṣe arranger ó lè ṣe composer ó tún lè produce ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wo nínú ẹ̀bà kan máa rí ẹ wo nínú fíìmù tíátà kan máa sọ pé this movie was written produced and directed by. bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kẹ́ni ó ti ní aspect ẹnìkan kan tó yẹ kó ṣe. nínú composition orin tẹ́ ń sọ yẹn producer lẹ́yìn tá a bá fẹ́ define producer báwo la ṣe máa define. ẹni tó bá ń jẹ́ producer ó gbọ́dọ̀ ní nínú aspect producer yẹn tó gbọ́dọ̀ good at nínú ẹ̀ bóyá ó lè gbérin bóyá ó lè lùlù bóyá ó lè gbérin o bóyá ó lè lùlù bóyá ó lè ṣe èèyàn á ti mọ̀ pé eléyìí ó mọ̀ nǹkan tó ń ṣe gangan ó ti yé yín so kí n ṣe composition kí n arrange kí n ṣe ọkọ̀ mo ti gbọ́dọ̀ wò pé ok kólórin yìí tó dé o jẹ́ kí n lé orin yìí lẹ̀ tó bá dé ó máa rọ̀ lọ́rùn ọ̀rọ̀ tó bá ní yẹn bá ń kọrin tó yẹ pé àkòrò ok jẹ́ kí n guide ẹ máa kọ́ kí n máa gbé kí n máa guide. náà báwo lẹ̀yin ṣe ní ìmísí kíní yẹn gangan ṣe ẹ délé bá ní àbí báwo. mi ì délé bá o irú tèmi nísìnyẹn mọ̀ pé ilé tiwa abẹ́lá máa ń kọ. alábẹ́dé a máa ń dákú a máa ń ṣe everything òbí mi ṣe wá di ẹni tó bára mi ní ìdí kíní yìí mo rí nígbà tí mo wà ní primary school. ní primary school wọ́n máa ń ṣe program kan ní OGBC Abẹ́òkúta kú rédíò nígbà yẹn Akéwìjẹ tó máa ń kọ́ àwọn ọmọ school lọ mo wá tẹ̀lé school wa lọ Holy Prophet Abẹ́òkúta Holy Prophet primary school Adédọ̀tun Abẹ́òkúta ibẹ̀ ni mo lọ nígbà tí ká tó lọ wọ́n ti sọ pé ká ṣe nǹkan kan tá a máa sọ gbogbo nǹkan tó ń ṣe ní school yẹn èmi ni mo lead àṣẹ tábà tó wá fẹ́ ṣe program ní inú school àbí end of year party anything báyìí wọ́n máa gbé lé mi lórí ni pé wọ́n ló máa ṣe kínní gbàyẹn mo ti ń rí pé kínní yìí later tá a kúrò níbẹ̀ tí mo ṣe secondary school Abẹ́òkúta yìí náà ní Ìkẹjà high school níbẹ̀rẹ̀ kòtò Abẹ́òkúta mo mú ìrìn àjò ilé ayé mi pọ̀ so mo ṣáà kínní yẹn ó máa ń wá bàbá mo lè mú nǹkan báyìí má kàn kọ́ ọ̀hún pé gbogbo nǹkan tó tẹ̀ nǹkan ìta ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mo lè kàwé tí n bá kàwé yẹn máa sọ́dún orin kò sẹ́ni tó fẹ́ máa rò pé báwo mo fẹ́ ṣe ìrìn àjò yìí ìgbà tí mo wá padà tí mo wá dé ìlú Èkó mo ti mọ èèyàn kan l'Abẹ́òkúta yẹn báyìí Akin Àlàdé náà máa ń pè Akin Àlàdé ti máa ń rí traces yẹn lára mi. Akin Àlàdé publisher mo wá dé kò mo ní cement ni mo ń gbé ńgbà yẹn lọ́dọ̀ àbúrò dáadé mi ìjọ kan mo kàn kọ ìwé ẹ̀mọ̀ kí èèyàn kan kọ̀wé higher education kó kọrin lóríṣiríṣi mo wá kọrin kan pé tigbó tí mo wí tigbó bá mi tàwọn ọ̀tá mi wọ́n á ṣàkó gbogbo kíní ẹjọ́ má sọ fún Akin Àlàdé pé mo máa ní nǹkan báyìí lọ́wọ́ Akin Àlàdé wá nígbà a máa mọ nǹkan tá a máa ṣe kíní kan wọ́n wá ń pè nìkan ní Waheed Alamaro Koko l'Abẹ́òkúta ẹ̀gbọ́n mi ní ilé bàbá wọn ní ilé bàbá tèmi nílé wọ́n máa ń kọrin tó bá ti ń ṣe rìhásà máa ń wà bẹ́ẹ̀ mo kàn máa ń wò wọ́n máa ń ṣe everything pàtó mo wá lọ sí wà lẹ́kọ̀ọ́ yẹn mo gbé gbogbo ìwé kíní yẹn mo ṣe gbé wá nìyẹn Alamu mo ní nǹkan báyìí ọ̀rẹ́ mọ̀ wọ́n kọ́ rò pé kí ló wọ ìfẹ́ ní kíní kan mo ṣáà gbélé wọn lọ́wọ́ ìgbà táwọn owó kò wá fẹ́ ṣiṣẹ́ kan ní yíyà yẹn wọ́n wá lọ àwọn bọ̀dà ọ̀gá mi Prince Demola Adelakun Uncle Bọ́lájí Bello wọ́n náà pọ̀ wọn ní producer àṣẹ yẹn nígbà yẹn àwọn kò wá gbé ìwé orin tèmi kọ wọ́n wá gbé pé àwọn orin táwọn onílé ni wọ́n nípa àbúrò àwọn kan ló ṣe wọ́n jó orin mi lò wọ́n ṣáà gbé fún àwọn ọgbà yẹn wọ́n ṣáà sọ fún mi later gbà iṣẹ́ tí kinní yẹn àwọn Demola Adelakun wọ́n ṣe kíní kan àmọ́ ni wọ́n ṣáà ṣiṣẹ́ nígbà yẹn wọ́n fi ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ní ìgbà yẹn so later mi ra Akin Àlàdé yẹn ṣe wà mú mi lọ bá Adelakun pé ọmọ yìí ò kíní kan so ẹmọ mi kọ bẹ́ẹ̀ tí máa sọ pé mo wá fẹ́ gba wájú èèyàn kọjá tó jọ àwọn ọ̀gá máa sọ fún Demola Adelakun so mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tí mò ń sọ yìí ó ti ń lọ bí over 20 years o yìí tó tún wá tújà bẹ́ẹ̀
òun ni Akínládé tó wá tún lọ connect mi mọ́ ẹnìkan wọ́n ń pè ní Alphabet Production gbà yẹn Uncle Dami ló gbé Ṣáńkó jáde ńgbà yẹn Ṣáńkó Rashidi. yà nígbà tí mo wá máa fi dọ́dọ̀ wọn yẹn Tẹ̀kúmà ló lọ sí Mẹ́kà Wálé Tẹ̀kúmà so bọ̀dá Dami wá sọ pé tó bá ní lọ mú Wálé lọ sí Mẹ́kà ó máa jó fẹ́ ṣe kínní bá ní òkè bá ṣàkọyìn pé Wálé Àyìndé ti dé láti Mẹ́kà ọpẹ́ ńlá ni mo wájú ọpẹ́ ńlá ni wọ́n ṣàfi kínní yẹn ṣe rẹ́kọ̀dù gbà yẹn lẹ́yìn ìgbà yẹn ṣá Kónkóló náà bá tún dé ọmọ wa ní Abẹ́òkúta mi báyìí Wàlíjì Muhati bá ṣáà tún take part nínú kínní yẹn ṣé gbogbo nǹkan tí mò ń sọ yìí ó ti yé 20 years mi ìgbà tẹ́kọ̀ bọ̀ o mi ìgbà tẹ́kọ̀ bọ̀ o àti tààrọ̀ gbogbo àti Alphabet yẹn ló wá dùn mí jù nǹkan tó fi dùn mí tí mo máa ń rántí dọ̀la ni wípé nígbà tá a ṣiṣẹ́ yẹn tán tá a ṣe fẹ́ẹ́ tí bá pe Uncle Dami pé àná má wọlé mo máa rẹ tí bá pè wọ́n àná má wọlé máa rẹ tó bá ti wá fẹ́lẹ̀ mo kàn máa wá fẹ́ mi náà ọkọ̀ máa fi wálẹ̀ a máa tú lọ a máa fáyín wé ara wa wá tó wá díjọ́ kan nínú wa gbà báwo lè ṣe máa ṣe nǹkan báyìí tí ò ní rí ó mú e pé Uncle Dami nìyẹn àbá kíní kan Alábẹ́dé ní kan lọ́nà ẹ̀ẹ́nì fún mi lówó náà ó yẹ kó béèrè owó náà wọ́n ti dárúkọ ẹnu rẹ́kọ̀dù náà ẹ mọ̀ kọ́ yà wà nínú pé kí wọ́n kíyàn tàbí tán dárúkọ yẹn kí ni bá sọ fún bọ̀dá Akínládé bọ̀dá kíní yìí ti ń di kíní ó ti fẹ́ kíní kan àìmọye bẹ́ẹ̀ bóyá máa ń lọ di yẹn sójọ́ yẹn ìgbójọ́ tí mo dẹ̀ sọ yìí ẹ mọ̀ kéèyàn wà ní mo gbé ní cement mo wà ní máa láti ẹnìkan help mi láti under bridge Ìkẹjà dé àlọ́ǹgì èrò àlọ́ǹgì lásán rọ́ṣìn mi ìtú lówó lọ́wọ́ mo fẹsẹ̀ rìn dé cement ìjọ yẹn pẹ̀lú condition mi kíní yẹn máa ń dùn mí gan tí mo bá ń rántí bẹ́ẹ̀ni mi ò léèyàn fẹ́ sọ fún. létà mo wà ní Ànàpájà mo wá kúrò cement mo ti wá wà níbi táwọn Akínládé ń gbé ní Ànàpájà tí wọ́n gbọ́ àwọn ẹ̀gbọ́n wa lábẹ́kúta yẹn báyìí Ànàpájà náà gbé sísì bọ̀dá Akínládé àtúnṣà kò gbọ́dọ̀ rẹ o kò gbọ́dọ̀ sọ ẹ o kíní kan mo ìtúnṣe Ànàpájà yẹn ni mo wà ní bọ̀bọ́ kan wá mọ̀ mí Gbénga Ṣọ́lá kẹrin wọn náà bàbá mo fẹ́ ṣe iṣẹ́ olórin mùsùlùmí kan ẹ jẹ́ á ṣe náà kíní kan ẹ wá produce kíní kan bá a ṣe ni mo ṣe kó àwọn akémilégún tó máa ń lùlù yẹn gbogbo ọmọ ekó tí mo jọ ní báyìí ṣe composition bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nìyẹn láti gbà tá a ti báyìí bẹ̀rẹ̀ wà láti gbà yẹn nìyẹn gbà ẹnìkan já Alábẹ́dé yẹn kan tó mo yẹ wọ ọ̀dọ̀ Alhaji Babs ní Ànàpájà ni mo yẹ dọ́dọ̀ Babalọ́lá mo yẹ dọ́dọ̀ Alhaji Babs nìyẹn tó bá Alhaji Babs ṣe láìpẹ́ mi nìyẹn bọ́ ṣe kò sí kọ́tọ́ bá Alhaji Babs fẹ́ ṣe mo máa ṣe mo yẹ di pé Yangana déngbà yẹn Yangana Saidat Basirat Yangana láti ìgbà tó ti bẹ̀rẹ̀ first record ẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí bá a ṣe jọ bẹ̀rẹ̀ yẹn lọ́dọ̀ Alhaji Babs àwọn olórin mi náà tún bẹ̀rẹ̀. ṣé ti produce olórin gan. so ọ̀dọ̀ Alhaji Babs yẹn ni mo wà ní Alhaji Babs pè mí jọ́ kan pé Alábẹ́dé Alhaji Sefiu rẹ́kọ̀dù wọn fẹ́ jáde o nǹkan tó bá ní jẹ́ kí n mọ ọdún yẹn ni Alhaji Sefiu wá ṣe Good Luck tí mi ò lè gbàgbé. Good Luck. èyí ni Good Luck yẹn ni nígbà kan mo rò pé èèyàn ló ń ṣe mí àti èèyàn kọ́ orí mi ni torí Good Luck yẹn ni mo ti wá take part nínú ẹ̀ mi ì rí Alhaji Sefiu gbà yẹn bẹ́ẹ̀ mo kàn ṣe kíní yẹn wọ́n fi kíní mi ránṣẹ́ Alhaji Sefiu fara sọ pé Sefiu láìkì nǹkan tó ṣe yàn kíní kan lẹ́yìn ìgbà yẹn ṣá Alhaji Sefiu wá tún fẹ́ ṣe album wọ́n wá pe album yẹn ní wọ́n ní Ànàpájà ni mo wà ń gbà yẹn. wọ́n ní ìgbà yẹn nǹkan tí mo tán mo máa fi sọ pé ìmìsí wọn kọ́ wá ń ṣẹlẹ̀ ṣẹ́yìn nǹkan tó bá tún ṣẹlẹ̀ láàrin àǹdí èèyàn náà èèyàn máa ń sọ dòrò nǹkan kan máa wá ń ṣẹlẹ̀ nínú ilé tí mò ń gbé yẹn wọ́n máa ń já sógun. tòun ló fa ọ̀rọ̀ yìí kàn yín àjogún ológun ọ̀rọ̀ yìí kàn yín àfìyàjọ́ ọmọ òrukàn ẹ máa gbọ́ wíríwírí lẹ́nu mi yíyá yẹn tá a fẹ́ ṣe yẹn ni wọ́n á ṣe àfojú kan Alhaji wọ́n ní wọ́n wá ní kí n wá sí Abẹ́òkúta ní ọ́fíìsì Lágọ̀ọ́bà wọn á wá síbẹ̀ ṣáàtù ṣe mo ṣáàtù padà sí Èkó ṣe gbogbo táìmù tí mò ń sọ yìí ẹ mọ̀ a ṣe ń ṣiṣẹ́ náà lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi wọ́n máa wà Alhaji Babs kété kan ọ̀rẹ́ sì fi hàn ṣiṣẹ́ kété kan gbogbo àyẹn náà aṣáàbẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn kọ́lọ́run foríjì Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ by the time táwọn ọ̀pọ̀ máa ṣe àwọn nǹkan kan Alábẹ́dé wọn ni mo máa lò àti bẹ̀rẹ̀ sí aṣáàbẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ pọ̀ àwọn èèyàn ṣá lóríṣiríṣi báyìí bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ yẹn nìyẹn aṣáà ń ṣe ayọ́pẹ́ tí ó ti ń yọ èèyàn ti ń dúpẹ́ èèyàn ti wá kété kan Alábẹ́dé. ṣé ti produce fọlọ́rin tó pọ̀ gan. mo ti produce fọlọ́rin tó pọ̀ ó lójú ẹni tó mọ iyì nǹkan tá à ń ṣe láàárín àwọn tá a bá ṣiṣẹ́ fún tí wọ́n ní pé ọ̀nà ò ń ṣe nǹkan báyìí ó yá gbà ṣé nǹkan tó bá fẹ́ fún ẹ kan fún ẹ wọn ò ní bojú ẹ̀yìn òun ẹ mọ́ àwọn kan wà tó jẹ́ pé
kó tó rówó yẹn gbà bàbá fẹ́ la àwọn kan wà wọ́n wá lù ẹ̀ ni ẹ má wọrí o tíṣẹ́ ìbá ti jáde tó bá ti dún ó dẹ̀ máa dún tọwọ́ tẹ̀ ní bojú ẹ̀ mo tún ṣe iṣẹ́ kan fún èèyàn kan nígbà kan iṣẹ́ yẹn dẹ̀ lọ ṣe kéde kan fún mi lówó kò ṣe everything o kéde kan nígbà tí iṣẹ́ mi tó fẹ́ ṣiṣẹ́ mi kàkà kó wá bá mi lòmí lò lọ bá. àtọ̀dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. ó wá lójú olórin tí ó mọ iyì producer ó lójú ẹni tó mọ iyì producer tó yẹ ká sọ pé àwọn producer mi lélẹ́yìí tó máa ń pọ́n wọn lé tó mọ iyì ó lójú olórin gbogbo àwọn most of àwọn olórin náà wọ́n máa hide àwọn producer àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni pé èmi ni mo ṣe gbogbo ẹ̀ ó pọ̀ lára àwọn. torí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Wasiu Alabi Pasuma ṣe rẹ́kọ̀dù kan ìgbà tẹ́mi gan gbọ́ rẹ́kọ̀dù yẹn mo rò bí ṣé Paso ló compose orin ìṣá mmm. now níjọ́ kan ni Paso wà ní event kan ló wá mú máa nǹkan jáde àfa kan báyìí ó láti track one torí mi náà pé orin yìí heavy gan Alabi ọjọ́ yẹn máa rí ó Pasuma Jíbọ́lá tí wọ́n ti rò pin pé kí ni kò lè bá wọn jẹ́ níyàn mọ́ wa padà dẹni táyé fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni. ṣé mo èmi fúnra mi ń wò bí ṣé Paso ló kàn Paso wá mú ẹni yẹn jáde pẹ́ni tó compose orin yẹn gangan rèé o. so àwọn ẹlòmíì ò ní jẹ́ ká mọ̀ pé ní báyìí ló ṣe. bẹ́ẹ̀ni ẹ mọ nǹkan tí wọ́n máa ń pè ní iyì nínú iṣẹ́ yàn a ti gbowó kọ́ ní nǹkan tó wà nílẹ̀ yìí ẹ̀bí ìṣe pé kírẹ́dìtì tó bá yẹ kó o fún ẹni yẹn ó yẹ kó máa fún un ẹ mọ̀ pé nígbà kan tó bá ṣiṣẹ́ tán wọ́n máa sọ pé ẹni báyìí produced by kìdí kan composed by kìdí kan gbogbo kìdí yẹn ń ṣẹlẹ̀ òbí máa sọ pé àti writing bọ́dá Adémọ́lá sọ̀rọ̀ kan jọ kan níyà kan lálábẹ́dẹ́ mọ nǹkan tó ń ṣe o one advice is 1 million. One advice is 1 million ní music industry. Because ẹlòmíì máa ṣe composition ó máa ṣe everything ó máa kọ ó lè jẹ́ pé idea àti wọ́n bá fún báyìí òun láyé máa dì mú. ó dẹ̀ yẹ kó máa gba royalty kìíní yẹn lọ for life ni. wọ́n máa sign ẹ̀ for life. wọ́n máa ok nísìnyí ṣé kí wàá ti ń ṣẹlẹ̀ nísìnyí online kìíní tó bá ṣe kìíní wọ́n máa sọ fún ẹ pé do you have a producer that is kìíní kan tó yẹ pé o gbọ́dọ̀ wá wọ́n máa fi sí gbogbo royalty ẹ̀ gbọ́dọ̀ máa lọ. nígbà yá Àyìnlá Ọmọwúrà ṣàmọ̀ bí yóò rí bẹ́ẹ̀. nígbà yẹn a lè mọ̀ nǹkan tá a ṣe lè mọ̀ ní pé Àyìnlá Ọmọwúrà yẹn bó bá ṣe ń dárúkọ kìíní ló wá máa dárúkọ Látìfù ń bẹ nígbòrè ara wa ni orí bíbẹ́ la fi ń olóde òkú àtẹniṣe mẹ́sì ẹ mọ̀ ẹ ti máa mọ̀ pé ó ń kárí wọn along bọ́lá ní Ṣẹ̀fíù ṣe ń kárí èmi along. wọ́n ti ẹ̀ ń kárí yín. bẹ́ẹ̀ kọ́ lè ló kì í ṣe pé ó bọ́ sínú rẹ́kọ̀dù kì í ṣe pé ó mọ sínú rẹ́kọ̀dù. wọ́n mọ iye producer. yes kì í ṣe pé ó mọ sínú rẹ́kọ̀dù lóyún bá ti ṣe fún tán ó ti lọ nìyẹn. wọ́n kárí along pé kíní kan. nǹkan tí mo fẹ́ sọ fún àwọn olórin nípa àwọn tó ṣiṣẹ́ lẹ́yìn wọn ni pé ṣé gbogbo èèyàn tó bá ń bá wọn ṣiṣẹ́ ó yẹ kó máa tọ́jú wọn. ẹ mọ̀ pé wọ́n ti ní pé àwọn kan wà wọ́n kàn ń lùlù lẹ́yìn olórin wọ́n kàn ń ṣe kíní irú àwọn yẹn náà gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀. àwọn tó tún wá ń jọ pé ẹ mọ̀ pé ọ̀tọ̀ náà pé wọ́n lọ sóde iṣẹ́ tí wọ́n ọ̀tọ̀ irú àwọn bẹ́ẹ̀ pé àwọn producer àwọn arranger àwọn kíní kan normally náà o orí ọ̀fẹ́ tèmi rí gbà ẹlòmíì ò rí gbà o. ìdí mú ìtọ́pọ̀ orí ọ̀fẹ́ tèmi rí gbà ẹlòmíì ò rí gbà ní pé àwọn irú Alhaji Ṣẹ̀fíù Àlàó wọ́n mímí ní personal producer ni o láyé ìgbà kan Démọ́lá Adélakùn Bọ́lájí Bello Gbénga Leo wọ́n pọ̀ báyẹn àwọn náà máa produce Pasuma àwọn náà máa produce Òṣùpá náà máa produce náà máa ìgbà tó yá tó dáyé pé jáde irú kìíní pé ọmọ Oníbàdàn mú Ìbàdàn Onílọrin mú Lọrin Abẹ́òkúta má Abẹ́òkúta bọ̀tàrẹ́ Èkó máa ń gborin lábẹ́òkúta. ará Èkó máa wá gborin lábẹ́òkúta ẹ mọ̀ pé nǹkan tí ó ṣe ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn yẹn òṣùṣù ọwọ́ wà unite òun ló fà ó ti yé nǹkan orí ọ̀fẹ́ tèmi gbígbà ẹlòmíì ò rí gbà mo dẹ̀ ṣiṣẹ́ wà lẹ́yìn Ṣẹ̀fíù tẹ́lómi bá pè pé kí n wá iṣẹ́ fún mo máa lọ ṣe Ṣẹ̀fíù dẹ̀ ní sọ mo ṣe ń produce fẹ́ lómi
Fuji náà. Yes, mo Fuji nìkan kọ́ ni mò ń ṣe. Mò ń ṣe Islamic gangan ni mo base lé. Àwọn nǹkan lẹ fún mi ní díẹ̀ náà àwọn orin tẹ́ produce. Sinmi débi tó dára, sinmi débi tí ó yẹ mí, níbi tẹ́rù ò ní bà mí, Ọlọ́run sinmi débi ire. Mo ń lo Siri Azaya Ghana níyà ẹ̀ ní Ànàpájà ń bẹ̀rẹ̀, mo fẹ́ rántí bẹ̀rẹ̀. Mo wá ṣubú lórí ọ̀kadà. Ṣé pẹ̀lú condition yìí? Yes, mo wá ṣubú lórí ọ̀kadà. Ní ìgbà tí mo máa fi wọnú ibi tí Ghana wà ní composition yẹn wà. Sinmi débi tí ó dára, sinmi débi tí ó yẹ mí, níbi tẹ́rù ò ní bà mí, Ọlọ́run sinmi débi ire. Ìyá Ghana náà ló kọ. Ìyá Ghana náà ló kọ. Wow. Ẹ tún fún mi. Ìṣẹ́jú kan ló kù táwọn ọ̀tá mi yóò fi tẹ̀ mí ni mo ṣe ń gbà yẹn náà. Ta ló kọ yẹn? Ìyá Ghana náà ló kọ. Ìṣẹ́jú kan ló kù. Àwọn ọ̀tá mi yóò fi tẹ̀. Ẹ lọ sí Fuji, ẹ fún mi láwọn ìtẹ́ produce nínú Fuji. Inú Tàlàjì Ṣẹ̀fíù òun ni wọ́n kọ́kọ́ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ yìí kọ́ yín àjogún ológun ọ̀rọ̀ yìí kọ́ yín àfìyàjọ́ ọmọ òrukàn ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu wa. Ọdún máa ń lọ ọdún máa ń lọ sópin àwa tá a lè bẹ̀rẹ̀ ọdún jẹ́ ká rí parí ọdún tí January bá wọlé kò ní dára já wa o tí February bá wọlé kó fẹ́ bí kúrò láyé wa. Máàṣì tó ń bọ̀ kò ní ṣì wà lọ́nà mo kọ àwọn yẹn. Nígbà tí olórin bá ti ní àwọn tó ń ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ tán ti lọ sóde tán ti fún wọn lówó ṣó tún ní ìdìtọ́jú míì ni. Ó ní ìdìtọ́jú ẹ̀wọ̀n pẹ́lú mi wà nísìnyí bó ṣe ń ṣiṣẹ́ tó bá ti ṣiṣẹ́ nísìnyí tí n bá ṣiṣẹ́ fún yín ní ìtẹ̀kàn ti fún mi lówó mi ì lè ní ìṣù kan kí n ní ìṣù kan àmọ́ màá ní ìṣù báyìí kí ní kan o pé bẹ́ẹ̀ pé mo mọ̀ yín mo ń bá yín ṣiṣẹ́ ó yẹ kẹ́ ẹ lè assist mi lórí ìṣù yẹn. Ní assist tẹ́ bá máa gbà ó dé wà bá mi bí tó bá ṣe tí mo bá ṣiṣẹ́ fún tó bá jẹ́ bí mo máa ń fún lówó. Bọ̀ tẹ́ mọ tó ju olórin náà rí kò easy. Kò sí nǹkan tó ju olórin rí tẹ́lómi náà ò rí. Ẹ̀rọ o ẹ̀dùn tabako lórin Johnson ẹ jẹ́ ká sọ pé àwọn ní Fuji bíi mélòó kan tí wọ́n wà ń ta tán fẹ́ gbó lọ́wọ́ àwọn èèyàn wọn ò ní gbó lọ́wọ́ producer o wọn ò ní gbó lọ́wọ́ àwọn kinní o àwọn olórin yẹn ló máa fèsì. èmi máa ń gbó lọ́wọ́ tèmi. Iṣẹ́ ìṣe orin ni tán fi dá yín mọ̀. Bàbá mú ìwà ayé tí n bá máa jáde kúrò nílé ní mo gbọ́dọ̀ ní 10,000. Yes. Ó ti parí. Ṣẹ̀fíù ti tà yín síta gan-an. Mo gbọ́dọ̀ ní mo torí mo mọ̀. Wọ́n tún gbó lọ yín. Tí Ṣẹ̀fíù bá tún wà lágbo bí a mo ṣeré lọ ságbo kíní kan mo kàn ṣeré lọ ságbo mo máa fẹ́ kúrò lágbo. Ẹ tún náwó. Máa tó àwọn ọmọ gbòòrò. Ó ti parí. Ẹ̀yin tèkó tẹ̀ dá lẹ́bẹ̀dẹ́ mọ́ anytime tẹ́ bá ti rí wọn lẹ́kọ̀ọ́ sí kán máa gbó lọ yín báyìí. Mo sọ ọ́ tó mọ tí bá Ìyànà Pàjá lọ́dọ̀ àrọ̀rọ̀ pọ̀. Wọ́n gbó lọ yín lágbó ti gbogbo àwọn agbọ́ ti kúyọ̀ kí nìkan gbogbo àwọn tí mo ti máa ń bá rọ̀pọ̀ ṣiṣẹ́ tí bá ti kó nínú ọ́fíìsì ọ̀rọ̀pọ̀ báyìí èmi mo mọ̀. Gbogbo tó wá fà tèmi ṣe máa ń ṣe kíní yẹn mo ti fi kọ́ra o. Nígbà tí Ìyànà Pàjá ní àdúgbò mi tí n bá ṣiṣẹ́ fi lára alábẹ́dẹ́ ọmọlé ibi tí mò ń gbé ní Ìyànà Pàjá. Ìjọ kíní kan ìjọ 500 ìjọ kíní kan máa ṣá máa fún wọn. Wọ́n níjọ́ tí wọ́n tíyàn kan wá kí mi tí wọ́n jí fóònù ẹni yẹn lọ tí wọ́n yọ fóònù ẹ̀ ní under bridge mo ẹyàn kan Scorpion mo rántí kọ́lọ́mù fún kẹ Scorpion wọ́n máa yọ fóònù bíbá yìí wọ́n máa yọ ẹnìkan tó wá kí mi Scorpion ni àwọn yọ fóònù kẹ̀ kíní kan gbà tó máa dìrọ̀lẹ̀ ọkọ̀ fóònù bíi márùn-ún wá rí fóònù ẹni yẹn bẹ̀. Ẹnìkan tiẹ̀ sọ náà pé gbẹ́ni tó bá ń kọrin ọmọ ọ̀tá ni wọ́n. Kò sẹ́ni tó ń ṣọmọ ọ̀tá kẹ́yìn ò ń ṣọmọ ọ̀tá. Èmi ò ń ṣọmọ ọ̀tá lákọ̀wé lèmi ò ń ṣọmọ ọ̀tá. ọmọ ọ̀tá ní ìnà ìtàlẹ́wà yìí ẹ̀kọ́ sẹ́ńtì ò ń sí ń ta. ẹ̀yin ta ni gbogbo ọmọ ọ̀tá ni gbogbo. Kí ló fi ń pè yín lórin gangan náà kí nìdí tí mo rí pé orin ló máa ń pè yín kí ló tán fi ń pè yín lórin then ṣé gbogbo olórin tó wà Nàìjíríà lẹ mọ̀ ni. Kì í ṣe gbogbo olórin tó wà Nàìjíríà ni mo mọ̀. Ó dà àwọn olórin ńlá láta ní bí onífújì yẹn gbogbo wọn ló mọ̀ yín. Ṣàṣà lẹni tí ó mọ̀. Paso mọ̀ mi Alhaji Wasiu Alabi Paso wọ́n mọ̀ mi. Alhaji Saheed Òṣùpá mọ̀ mi. Alhaji Sulaimon Alao Malaika wọ́n mọ̀ mi dáadáa. Lọ́wọ́n onífújì Alhaji Tai Currency nìbàdàn wọ́n mọ̀ mi. Alhaji Rashidi Ayinde nìbàdàn wọ́n mọ̀ mi. Kí ló dé tán fi ń pè yín lórin? Ẹ̀kọ́ tó ṣe ń pè mí ní orin náà ni wípé tí n bá jókòó tá a bá jókòó tí n bá kàn ráwọn kinní kan má kàn sọ dorin wọ́n á máa ń ṣe kinní yẹn ó kàn díjọ́ kan mo kàn wà pẹ̀lú èèyàn kan ni ẹni yẹn bá sọ̀rọ̀ yẹn mo yẹn sọ kinní yẹn dorin orin ni wọ́n bọ̀bọ́ yìí o kí ló ṣe editing báyìí orin wàá ṣáà sọ dorin tó bí ẹnìkan kan wà bá mi sọ àbẹ̀dẹ̀ nǹkan tó ń pè yẹn tẹ́ mọ́ra ẹ̀ lórí orin ní ẹ̀hún wípé condition gan tó wà gan téèyàn bá mú kinní kó ń fẹ́ kọ́ kò lè kọ́ tán. Kò lè kọ́ tán.
yes pé condition tó wà gan orin ni pé wọn ò lè ẹnìsìn kan tiẹ̀ ní báírò gan ò lè kọ ọ̀tàn ayé tán. báírò lè kàn tó ayé tán. báà lẹ ṣe wá dọ́dọ̀ Ṣẹ̀fí Àlàó. ẹni tó bá ti ṣiṣẹ́ tán tó bá ti ó ní èèyàn kan tó máa ń pè ní ṣòóṣù gíríṣù. Gbẹ́ngà Àlínsìn. ṣòóṣù yẹn máa ń wá àwọn Alhaji Babs Alhaji Ṣẹ̀fí máa ń wá sí Ìyànàpájà tó bá ti wá Alábẹ́dé báwo ni aláyé máa ń béèrè ẹ̀ mo ní mo mọ̀ pé mo máa ń pè wọ́n wá aláyé tẹ̀ ní tọ̀hún tó bá tẹ̀ lè wà pẹ̀lú àwọn kíndìn kan mi ò lè wà pẹ̀lú aláyé o tó ti bá wà pẹ̀lú aláyé mi ò ní free o. later mo kàn wá fún ní second thought kẹtẹ gbọ́ kí n wo kíní tí máa wá sábẹ́kúta máa wá sọ́dọ̀ wọn tí n bá ti wá sọ́dọ̀ wọn wọn ni kí ló ń wá lọ sí èkó yìí nìkan jókòó síbí báyìí ó wá níjọ́ kan mo wá fẹ́ gbà nǹkan ní ọwọ́ wọn bá ń pè wọn kíní kan lájẹ́ nípa ó mọ̀ pé ká ní mò ń rí ẹ màá mọ̀ pé mo fẹ́ gbà nǹkan lọ́wọ́ mi wọn tí mò ń gbà tó ń gbà nǹkan lọ́wọ́ mi ti pọ̀ jù ó ti ṣe kíní kan máa ní pé okay púpọ̀ díjọ́ kan ni nǹkan wà ṣóṣù wá sọ fún mi pé tó bá yẹ pé o máa ṣe agreement kó má bẹ̀ lónìí ṣiṣẹ́ mọ́ kó jẹ́ àlàyé nìkan a máa ẹ̀kí ni kó má bá àlàyé ṣiṣẹ́ permanently mi ò lè tọ́ bọ̀wé o ó léwu kíní kan tó létà mo kàn wá mo máa wá sábẹ́kúta tí mo máa ń lọ pé màá sùn lílé wọn pé kí wọ́n ló mọ̀ nǹkan tó kún lọ bí à ń jọ kọ̀ṣẹ́ bá ṣàní pé mò ń lọ sí kọ̀ọ̀kan fún lọ́wọ́ bá fún lọ́wọ́ àti pé wọ́n fẹ́ kí n dúró ni tí mo yẹ dẹni tó yẹ pé mo máa ń gbélé wọn màmá lọ màmá dé tó tí bá wà sọ fún wọn pé ọlọ́ṣẹ́ Ọlọ́run bá tóbi mi mọ̀ pé mo lè dé ẹ̀yìn yín o torí nígbà yẹn máa wá play níwájú ilé wa báyìí ẹ pé àní súnmọ́jú kíní kan àkíní wọn wà ní ọ̀pọ̀ lórí iṣẹ́ àwọn àforí jó wọ́n ti dúró Ṣẹ̀fí o. ẹ mọ̀ gbogbo kíní yẹn wọ́n á máa wò so. Fẹ́mi Àlàó Ṣẹ̀fí o bá ń ṣeré. èrò ojú agbo nígbà kọrin wọ́n á pa tìrọ̀tìrọ̀ lágbo Ṣẹ̀fí bọ́yì bàbá sọlọ. ijó lẹ fẹ́ ní àbílù ohun ṣálẹ̀ fẹ́ ní. so mo di pé ok bá wa ọ́n ṣáà sọ fún mi pé Alábẹ́dé báwo lè fẹ́ ṣe tó máa tọ́ bọ̀wé ni mo ṣáà rò nìkan ẹ̀bùn mò ń rò pé èmi àti ọmọ náà wọ̀n nìyẹn wọ́n yẹ pé wò kó tẹ́ ẹ ní ìdíkò tọ́ bọ̀wé ṣá máa bá mi ṣiṣẹ́ mo free ẹ anybody tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń ṣe dáadáa Ṣẹ̀fí Àlàó ń ṣe dáadáa ìkọ́lé mi máa ń pè ìkọ́ ń ṣe dáadáa ẹ mọ̀ gbogbo àwọn olórin tá a dẹ̀ ṣe fún Mistura Adéròmú lẹ́kọ̀ọ́ bọ̀dá ìsá mo fẹ́ ṣiṣẹ́ o Alhaji Ṣẹ̀fí olùṣàlẹ̀ ní kẹ́ má bá wọn ṣiṣẹ́ máa ṣe. bọ̀tẹ́ máa ń gbó lọ́wọ́ àwọn yẹn. máa gbowó mo kí Kàfẹ́ Asínga gbé mi máa pè ó máa gbowó tíyàn bá tẹ́ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni tẹ́ ń dakọ̀rọ̀ tó ń gùn yìí tẹ́ ń kọ́ tó ń gùn yìí tó bá ti pé gbàdúrà dé àbí kẹ́ ẹ wá wọn tìrà báwo lẹ fẹ́ ṣe. ọ̀lẹ ló sọ pẹ̀lú ọ̀lẹ number one secondly ìmọ̀ràn ẹnìkan ò jọ ẹ má bínú ẹ kì í ṣe ọkọ̀ fún ẹ mọ̀ pé tíṣẹ́ fi tó bá ní mo ní kinní yìí tó bá kọ kinní yìí jẹ́ wọn àwọn composer tó máa compose kinní ìdórin ṣé wọn kó ti ní tọ̀dọ̀ tiẹ̀ lọ́wọ́ kákọ̀ọ̀kan bá sọ́dọ̀ orin ni. ok ó ti yé mi. ó ti yé because the way tẹ́ fi gbé kinní yẹn wá tóun bá tún gbé ẹlòmíì bá gbé tọ̀dọ̀ ẹ̀ ẹ ká ṣe báyìí ká lò báyìí ó máa tún yàtọ̀ bẹ́tẹ̀ lómì ọ̀lẹ́ paku ẹ mọ̀ àwọn olórin kan wà tó jẹ́ pé bàbá 24/7 gbogbo nǹkan tó ń kọ́ wọn kọ́nà kọ́ wọn lè kọ́ for anything. wọ́n ti ẹ̀gbọ́n tábìlì Ṣẹ̀fí Àlàó kan tó ní ọ̀pọ̀ tí wọ́n bá jẹ́ producer ló ń produce orin fún wọn tó ń bá bí orin yẹn lọ wọn ò ní rántí. wọn ò ní rántí ó dẹ̀ yẹ kán máa rántí kí sì tọ́ ti gbọ́dọ̀ máa rántí ni wípé tó bá ṣe ń kọ orin wọn sí táwọn èèyàn bá ṣe ń gbọ́ náà máa rò pé ẹni yìí ló kọ orin yẹn. now Alábẹ́dé orin ṣé gbogbo orin lórin. kò sórin tí ó kì í ṣe orin wọn gbogbo orin lórin orin ló ń jẹ ẹ̀mí ó dára fún gbogbo ọ̀sán ara ikọ̀ wa bàjẹ́ láti dárayá fi ṣe fàájì ara. oh that's true orin nìyẹn. orin ni iṣẹ́ tó rin ṣe pọ̀. àwọn tó ń dùn mọ́ lára ẹni sókè lọ́nà tí ò tán. orin jàgídíjàgan bàbá ṣẹ́yìn nǹkan tó bá introduce èèyàn tó bá gbèyàn jáde èèyàn gbọ́dọ̀ máa ṣe continuity ẹ̀ o I'm very sorry to say this. okay kó má relax lórí. olórí nǹkan tó fi gbọ́ nìyẹn. ẹni tó bá jẹ́ kọkúkọ ló ń kọ kó máa kọ́ lọ. kó máa yẹ bàbá mi nínú ẹni tí ó kọrin nǹkan kúkọ jù mi mọ ọ̀gá nínú Òbésèré àti Gbógeráyè. Gbógeráyè Àyìndé. wo ni Gbógeráyè yẹn wà. ó wà ní bí Àgbàdo ṣàìdí Gbógeráyè Àyìndé bàbá àwọn yẹn ń kọ burúkú kọkúkọ.
ẹ mọ̀ pé gbogbo àtàwọn Obesere náà jáde ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tó fi sáré dé ní kíní kan Obesere commander àìjọgẹ àti gbogbo ẹni tó bá wà nínú ilé ló máa mọ̀ nǹkan tó ń jọ́gẹ̀dẹ̀ àwọn kan ẹ mọ̀ ó bú wa nǹkan tí wọ́n fi ẹ mọ̀ continuity wà ó wà bẹ́ẹ̀ ẹ mọ̀ tó bá ti dé pé kíní kan ni pé o ti ń dàgbà kó yẹ kó máa ka àwọn orin yìí mọ́ ẹ ń ṣe kíní kan àwọn òbí tí wọ́n ń kọrin wọn bọ́ ṣe ń kọ́bọ̀ tí wọ́n gbogbo bọ́ ṣe ń kọ́bọ̀ tó ti ní fáǹsì yẹn náà èèyàn fi ń gbádùn wọn lọ́dọ̀ọ́lá. sọ ẹni tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú kinní yẹn kó máa mú lọ bẹ́ẹ̀. wọ́n máa kó gbọ́dọ̀ tó bá Obesere òun fi bẹ́ẹ̀ kọ̀kọ́ kúkọ mọ́. gbogbo àwọn nọ́mọ̀ nǹkan tán ẹ mọ̀ pé àwọn kinní yẹn náà àgbẹ̀ kinní ti máa ń pọ̀ jù. àwọn tó máa ń àwọn ọmọràn tí máa ń mọ̀ràn kó tí. tó yẹ kó Obesere yẹn ṣe máa kọ̀kọ́ kúkọ ẹ lọ. bàbá bó ṣe bàbá tó bá máa gbé sọ kúkọ yẹn tó bá fẹ́ gbé tó bá fẹ́ sọ pé wọ́n fẹ́ at least tó bá fẹ́ ṣe tíráàkì márùn ìkan sì gbọ́dọ̀ wà ń bẹ̀. kó mọ̀ pé. wọ́n fi ìkọkúkọ bíi ó máa dàbí ọ̀rọ̀ àmọ̀ràn ni. ṣé ti compose kan rí. mi nǹkan bó sì kankan rí ọbẹ̀ gbọ́ ẹ mọ̀ pé wọ́n ti ní nǹkan tó fi tọ́ mà wá mọ́. ok but ẹ̀yin náà lè fún ó yẹ mú kan wá. ó tẹ̀lé kan tó ṣì wà lórí ṣé inú ìwé mi ló wà nílé tí mo yẹ. ẹ má mú sínú ìwé yín kan má tún jí yẹn. ẹ má tún yẹ. so ẹ mọ̀ gbogbo kíní yẹn gbogbo kò sí téèyàn bá ní ẹ kì í nìsín bọ̀bọ̀ ẹni tó ṣe tó kọ sàásù kìíní kan tó ẹ mọ̀ pé gbogbo nǹkan tó fi tó ń kọ yẹn bí gbàgbàgbà bí wìlì. ẹ wọ̀n dé ìbọn bí rí sí ẹ mọ̀ gbogbo kíní yẹn nísìnyí bó ṣe ń ṣe báwọn kan ṣe ń bù làwọn kan ń yìn òun dẹ̀ ń ru ó lè ṣe kíní yẹn kó wọ upload ẹ̀ gbà ó ti níye tó wọlé sínú kíní yẹn. ẹ ṣé nǹkan tó ẹ̀yin encourage ẹni tó bá ń ṣe kó máa ṣe. bàbá kò gbọ́dọ̀ filẹ̀ ó máa tó bá yẹ kó ó fẹ́ kọrin track. tẹ bá lọ́mọ ń sìn tó lóun kàn fẹ́ bọ́ sí ṣàjẹ level ẹ ní kó máa ṣe lọ. tó fẹ́ bọ́ sí ṣàjẹ level ọjọ́ iwájú ńkọ́. bàbá ọjọ́ iwájú ló máa júwe ara ẹ̀. mo ti gbọ́. ọjọ́ tó ń bá máwọn iṣẹ́ tá à ń ṣe ń sinlẹ̀ fún wa lọ́jọ́ iwájú ńkọ́ bá láì máa fíò. báwo tó bá múlẹ̀ ìtàkùn. as in ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ. ìgbà ni. ok. ìgbà ni nǹkan tó bá wọ ìgbà nǹkan tó invoke ni. ẹ máa gbọ́ níjọ́ kan mo wà pẹ̀lú Alhaji Kollington Àyìnlá. mo wá play record kan tán ṣe tán fi bú Fatai olówó yọ. ṣé mo nǹkan tá Alhaji sọ ṣá. wọ́n ní kí n má play ẹ̀ báwọn kì í fẹ́ gbọ́ gbígbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ ni nǹkan tó wá invoke tó ń fa wọn lówó dẹ̀ nìyẹn gbà yẹn. ẹ bọ ṣé kọ́ máa ronú ọjọ́ alẹ́ wọ́n ṣe wá ní ká máa play ẹ̀ sìn. àwọn máa ní bọ́ nǹkan tó ní kọ́ ọmọ kan máa play yẹn ok má bínú wọ́n ṣe rẹ́kọ̀dù kankan ó bá dé ó ń lọ náà nu ó ń lọ náà nu ó ń lọ náà nu ẹ mọ̀ pé nígbà tí wọ́n ṣe orin yẹn bàbá àwọn èèyàn ò gbọ́ o wọn ò gbọ́ ó ní àwọn orin kan tó jẹ́ pé dèsì mo ti bá rí lọ́nà online má kàn máa rẹ́rìn àwọn orin kan wà tó jẹ́ pé wọ́n fi béèbù tọ́wọ́ èèyàn tó wá ń lọ kó tọ́tọ́ ní ìsinyìí bàbá ṣé kò ní fún kinní yẹn jáde ṣé kinní yìí nǹkan tèmi believe àwọn onífíìmù wọn ò ní sọ continuity nù náà wọn á tó ṣe continuity nù ó ní fíìmù kan tí wọ́n ṣe tó yẹ pé ẹnìkan ṣo wíìgì wá lọ di méjì ó dẹ̀ wà lórí set ìgbà tọ́wọ́ èèyàn máa wo fíìmù yẹn báyìí ẹ wo ẹni yìí kíní yẹn di wàhálà lórí social media wọ́n sọ pé ẹni tó continuity náà sọnù bẹ́ẹ̀. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. lódì dùgbẹ́ baba continuity matter most ní ìsìn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí ní ìsìn tẹ́mi àti yín bá sọ̀rọ̀ ẹ̀ máa sọ pé alábẹ̀dẹ nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ nǹkan tí wọ́n ń rí nìyẹn kó wá dé kẹ̀kàn wá létà pé mo fẹ́ gbé kinní mi ibi omi tẹ bá tó fẹ́ gbé gbà kinní tẹ filẹ̀ ètò ẹ̀ tí ń ṣe yìí kò gbọ́dọ̀ parẹ́ gbẹ̀ ó gbọ́dọ̀ máa wà nínú ẹ̀. ṣùgbọ́n ibi yín ni. wọn ò bí mi báyìí. bẹ́ẹ̀ ni wọn ò bí mi báyìí. wọn ò bí mi báyìí. ṣé the composer náà ni ó ti ṣẹlẹ̀ ni. no wọn ò bí mi báyìí. so according to the story ti mọ ìrìn ìyá mi sọ fún mi pé bí a ọmọ ọdún mẹ́ta.
bóyá wájú ọmọ ọdún mẹ́ta yẹn náà mi ì tí ì máa dìde ní tó ṣe máa ń fìdí wọ́n gbà yẹn náà lọ́mọ ọdún mẹ́ta yẹn so ọmọ ọdún bíi mẹ́wàá mo ṣe bẹ̀rẹ̀ sí dìde lẹ́yìn ìgbà tán ti náwó ọmọ ọdún mẹ́wàá yẹn náà ni mo bẹ̀rẹ̀ primary school mo sọ pé wọ́n ní jẹun pé mo kàn jókòó àwọn ní kí n wá jẹun mo kàn máa bọ̀ wá jẹun mo kàn fẹ́ wọlé báyìí mo kàn ṣubú ni that is just it so. tẹ bá lọ ságbo báyìí tó bá di rọ̀tìrọ̀tì báwo lẹ máa ń gbèrọ. bàbá ẹ kí tí n bá wà nínú tí n bá wà lágbo mo máa ń wọ ṣàṣàdò gan. ẹ máa ń wọ ṣàṣàdò. wàhálà a máa ń wọ ṣàṣàdò tí n bá ti rí pé tí n bá jókòó sí sàdé ìgbà tí n bá ti even though tí n bá ti jókòó tí n bá ti rí pé àwọn tó wà lẹ́yìn mi yẹn ní wọn máa sì àìmọye ìgbà tálàjì bá sọ pé Alábẹ̀dé báwo ló gbá olóko ń bẹ́ẹ̀ ẹ ti rọ èmi ti délé ń tèmi ẹ̀wọ̀ olórin kọ́ wá play ní Abẹ́òkúta lẹ́nu ọjọ́ mẹ́ta. níbo lérí àbò. ní pàtí Aníkúpọ̀ Alhaji Saheed Òṣùpá wá play ìgbà tálàjì Saheed Òṣùpá fẹ́ jáde gbàgbà oníwàhálà dé ẹ mọ̀ mo wà ibi tálàjì pé ẹ mọ̀ nǹkan táwọn dẹ̀ fẹ́ máa ń fẹ́ ṣe pé self defence ni àwọn máa ń fẹ́ fi kíní yẹn ṣe. Saheed láìkí kó gbé fáwọn self defence yẹn gbọ́dọ̀ pé kíní decoration tó wà ní kíní báyìí owó dànù nígbà ẹ wọnú ọlù báyìí tó kíní yẹn máa wà báyìí. kí ló wá ṣẹlẹ̀. tó máa wà báyìí àwọn àgbọn ṣì báyìí má dọ̀ fẹ́ bọ́ta lálẹ́ so ó fún kíní yẹn ibùdó gan ibi tó ti wá fẹ́ ibi tó wọn mọ̀ tá yẹn ti pọ̀ jù èmi ń wò wọ́n báyìí dómálì wọn mọ̀ pé mi ni mo jókòó wọn ò mọ̀ wọn á sọ pé kíní kan ká sọ pé wọ́n lè fẹ́ ọbẹ̀ lè gbàjọwọ́ mi pé ṣé ya wèrè ní kíní kan ibùdó kan mo wá sọ fún kan nínú àwọn ọmọ lẹ́yìn wọn yẹn náà pé lánàá Tálàjì pé mi mọ̀ kókó wọn sábẹ́kúta o lánàá Tálàjì Saheed Òṣùpá play pé báyìí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ní ó ṣe mo mọ̀ pé àwọn ọmọ ọ̀tá yẹn náà kò sí bọ́ ìfẹ́ ṣe. tó balẹ̀ yìí wá rọgbẹ lọ́jọ́ yẹn. ẹ mọ̀ pé ibi tèmi jókòó bàdó ti di pé kíní yẹn tó ti di pé kíní kan mo kàn ṣíà yẹn mo kàn tì báyìí ṣíà yẹn mo tì báyìí ó lọ sẹ́yìn mo tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni mo kó rí táìsì. so tabara àwọn kan sìn olórin ẹ̀mí ń kọ́ ẹ̀ kí n compose mo tó jẹ́ Christian. olórin ẹ̀mí mọ́ ara ó ní lady kan Alhaji Baptist ló ṣiṣẹ́ ńgbà yẹn Ṣadé Black yeah. mo ṣiṣẹ́ ńgbà yẹn àìmọye olórin gospel tí mo tẹ̀ ẹ mọ̀ pé olórin kan máa ṣe àwọn èèyàn lè má gbọ́ wọn bàbá bí èèyàn tó ń wọ studio ní èdè èmi lè sọ fún ọ̀pọ̀ kì í ṣe 1 million bẹ́ẹ̀ ṣé gbogbo wọn náà ń gbọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alábẹ̀dé ni a ti ń gbádùn látàárọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mo máa ń rí yín gan lórí social media ìgbà tó kàn yá mo kàn rí bí ààrẹ Alábẹ̀dé mọ́ lórí social media kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú pé ọ̀rẹ́ mi lórí social media ni pé ṣe wọn pé social media ibi tíyàn tún ti ń rí àwọn tọrọ pọ̀bọ̀ ni bẹ́ẹ̀ mo wá ní péjì kan Alábẹ̀dé entertainment péjì yẹn ó ti wọ bíi 300,000 followers so bọ́n ṣe hack péjì yẹn nìyẹn bàbá iṣẹ́ dà pé kí kinní kú mọ́yàn lọ́wọ́ ó weak me down gan. ẹ ṣì mí náà. mo ti ṣì mí okay. mo ti ṣí Alábẹ̀dé entertainment mi padà mo ti ṣí ẹ mọ̀ gbogbo táìmù yẹn náà èèyàn máa ṣe program máa ṣe eré nìkan mo gbé kí yẹn bẹ tó èmi ò mọ̀ o bàbá tí 50,000 followers tẹ́lómi bá ní àkáǹtì tó jẹ́ 50,000 tó bá sọnù lọ́wọ́ ẹ̀ bàbá ó máa kí bẹ́ẹ̀ ní kọ́ mọ́ kú lọ́wọ́. bàbá ṣẹ́rí lára nǹkan téèyàn máa kọ́ nínú ayé tó máa fi kẹ́kọ̀ọ́ nínú ayé ni pé tí àdánwò bá ti dé èèyàn ní jẹ́ kó wó òun mọ́lẹ̀. so sometimes it's part of life tẹ́ẹ̀dá ò bá ti kú re tí ò pin náà àwọn tó jẹ́ téèyàn máa wáyàn téèyàn ò bá ti sinmi tán bá hàkẹ́ just continue what you are doing ní jẹ́ kó ẹ mọ̀ bí mo sọ fún yín gbà yẹn bẹ́ẹ̀ni mo máa ń bá yín sọ̀rọ̀ gan because mo mọ̀ bẹ́ẹ̀ máa ń post àwọn èèyàn gan máa ń in fact ẹ ti post mi many times ẹ bá rí nǹkan kan ẹ post ẹ so for the fact mo wá kí ẹ téèyàn bá ti relax àwọn òpá wọn ti get ẹ a tún dìde pé ok kí ló fẹ́ ṣẹlẹ̀. ṣe inú challenges pé èèyàn tó wá jẹ́ mo jẹ́ condition báyìí jẹ́ kí n ṣípù àwọn bíi méjì kan. ó yá. one ìrísí mi mo ṣe wáyé mi ìjó oníbàárà bẹ̀tẹ̀ lómi ìṣúná máa rí mi pé oníbàárà tó kó mú di dání. a ò pé oníbàárà tó neat. ó ti yé yín ó wá ní ọjọ́ kan mo lọ ṣiṣẹ́ kan ní GWS ní Ìkẹjà ọgbà Ìkẹjà yẹn lẹ́yìn excellent hotel níbẹ̀ yẹn wà GWS mo wá lọ ṣiṣẹ́ ẹnì kan bẹ́ẹ̀ ayé lóyún ló ṣiṣẹ́ nulẹ̀ yẹn èmi náà wá ṣiṣẹ́ ṣá ẹnìkan wá fẹ́ bọ́ ẹnìkan wá mo wá ń lọ mo ti ṣiṣẹ́ tán mo ti wá ń lọ ẹnìkan kàn sọ fún mi pé Alábẹ̀dé ọ̀gá wa ẹ bá mi pẹnu tó wà nínú mọ́tò yẹn pé iṣẹ́ ti kàn wá o kọ̀ọ̀kan báyìí ẹni yẹn dé páàkì mọ́tò mo dé yí bọ́ta báyìí mo kàn kan lẹ̀kùn báyìí kí n sọ fún pé wọ́n ní ó kàn sọ pé what do you want you beggar kété kan
bàbá gbogbo nǹkan tí mo dẹ̀ wọ̀ ọjọ́ yẹn pẹ̀lú ìmúra mi ọjọ́ yẹn níyà yẹn kì í sọ̀rọ̀ 25,000 wọ́n á wúra mi pé ṣé mo jọ bẹ́gà báyìí ni pẹ̀lú ìmúra mi yìí kí ni ẹ yọ mi lọ omi jábọ́ lójú mi pé yóò bẹ́gà wọ́n á sọ fún wọ́n á lọ bá ẹni tó wọ̀ pé báyìí ìṣẹ̀lẹ̀ ń ta àyàn ṣùgbọ́n mi ti ń lọ àwọn yẹn máa lọ ọbọ̀ yẹn ṣáà ń bẹ́ mi pé kàn gbé báyìí mo kàn lọ ni. ní mọ́sálásí ilé Ọlọ́run ibi tó ti bà mí lẹ́rù jù nìyẹn èmi rò bíyà pé ó ń pìtì mi ni. ní mọ́ṣáláṣí. èmi rò bíyà pé ó ń pìtì mi ni. ok. ìgbà kún àwọn ẹ̀kọ́ mo máa ń dúró kírun ni ìgbà tó yà mí máa ń jókòó níbẹ̀ ìgbà tí mo ṣe máa ń dúró kírun yẹn yàtọ̀ rí pé ẹni yẹn mo mọ̀ pé sáà ẹ̀ ní mùsùlùmí ẹ gbọ́dọ̀ fẹ̀gbẹ́ kan rà so mo ń fi try láti fi ẹ̀gbẹ́ kan ló ń ṣe kìíní létà ó kàn kúrò ní ibẹ̀ ń wá lọ sí ẹgbẹ́ bùnmí kìíní kan ìgbà tá a wá kírun yẹn tán mo á sọ fún èèyàn kan pé ẹni yẹn ó ṣe nǹkan báyìí ṣe fẹ́ràn báyìí wọ́n wá ní àpé àpò mọ́ ní kìíní kan wọ́n wá sọ pé ó wá ní aráàlú òyìnbó ni kò rírun nǹkan báyẹn ló wá ń rí lára ó ń rí lára ìyẹn tún ga o sẹ́mọ̀ ẹlòmíì challenges nísìnyí tí n bá rọ́mọgi tó dùn mí tó ń wù mí mo dẹ̀ láìkọ́ ọmọ yìí kìíní kan mo lọ ọ̀rẹ́ mi lè sọ fún mi pé o lè fẹ́ rán ọmọ báyìí nẹ̀ máa ń pè ẹ̀dùn ṣé mo dàgbẹ́ sára ni àbí pé torí pé lẹ́yìn kan wọ́n máa ronú lórí ẹ̀ pé Ọlọ́run wọ́n máa wò pé ẹnìkan ti bí mi lé pé Alábẹ̀dé ṣé Ọlọ́run bọ́lọ́run ṣí kíní èyí dùn mọ́ ẹnu kíní kan gba ẹni wọn àgbà ó dùn mọ́ Ọlọ́run ìdùnnú Ọlọ́run ni mí kílẹ̀ mo tó ṣe máa ń pera mi ní ìdùnnú Ọlọ́run ni mí ètò ìbá dùn mọ́. wọ́n ló dẹ̀ mọ̀. Alábẹ̀dé wọ́n ti sọ iṣẹ́ tó ń ṣe tábàrà àwọn tó fẹ́ ṣe orin sinmi. àmì ẹ lè produce. bẹ́ẹ̀ni. ok ẹ fáwọn èèyàn ní nọ́mbà yín. 07052981531. wọ́n sì ṣé òun náà ni WhatsApp nọ́mbà yín. òun náà ni WhatsApp nọ́mbà mi 07052981531. ẹ ṣé gan Alábẹ̀dé ẹ̀yin náà tẹ́ bá fẹ́ ṣe orin yálà bóyá ti fújì jùjú gbogbo ẹ̀ àbí. mo ti produce orin fún Yangana Saidat Basiratu Yangana. mo ti produce orin fún Alhaja Kifayat Singer. mo ti produce orin fún Alhaja Mistura Aderomu Asafa tèmi ní success. wọ́n pọ̀ rẹ̀ àtàwọn míì tó pọ̀ ẹni tí ń bàbí wọn tí ẹ má bínú. ẹ dárúkọ àwọn producer bíi mélòó kan tẹ túmọ̀ yàtọ̀ sẹ́yìn. yàtọ̀ sẹ́yìn mo mọ̀ láì yàtọ̀ sáwọn ọ̀gá mi náà bí. ẹ dárúkọ àwọn ọ̀gá yẹn náà. ok Prince Adémọ́lá Adélakùn. ok Alhaji Bọ́lájí Bello. Gbénga Leo Taiwo. Julie King. àwọn Dìran Adédèjì. Jamiu Ọmọọlá. Wálé Fọlárìn ní Ìbàdàn. Lábẹ́òkúta nǹkan. Lábẹ́òkúta yìí mo máa ń dó èmi àti mi tí pèpè kọ́ bá mi ṣe ọmọ Ayọ̀ ay Abẹ́òkúta yìí ló wà ọ̀bọ̀ kan dẹ̀ wà ní Owódé ìdúrókò bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní Fólì àti Gbénga kínní kan ní Owódé ìdúrókò. ó yẹ dárúkọ olórin tẹ́ mọ̀ lábẹ́òkúta fún mi. tí mo mọ̀ lábẹ́òkúta mo mọ̀ Alhaji Akàngbé Saidi Landuma mo mọ̀ Santoma náà Alhaji Saidi Santoma mo mọ̀ Apéké Súlè mo mọ̀ Wàhídà Làmáwé Kókò mo mọ̀ Ọmọjọ Dádì mo mọ̀ Sheboy mo mọ̀ Lálékè Yọ̀ǹda Olúborí mo mọ̀ Yèyé Oge Ṣákìrà kan wọ́n ṣàpọ̀ àwọn tí mo mọ̀ náà pọ̀. producer tẹ́ dárúkọ pọ̀. bàbá nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé nígbà yẹn náà lábẹ́òkúta yìí náà bàbá ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́sọ yẹn ṣẹ́rí Abẹ́òkúta a lè pọ̀ pípọ́ tẹ̀ ti pọ̀ jù. Èkó tó yẹ pé mo sọ fún àwọn nǹkan tó ń ṣe gbogbo àwọn Landuma yẹn gbogbo bàtà ń ṣiṣẹ́ gbà kan wà pé àwọn náà wáyé pé à ń gbé nǹkan tá a ní lọ́wọ́ à ń gbé wọn lárugẹ àwa máa sọ dá sèkù lọ kó wọn wá irú èmi nísìnyí Èkó ni mo ṣáà wà. kẹ́ ṣẹ́fì tó sọ yín dára Abẹ́òkúta nípasẹ̀ ṣoṣù Èkó náà mo tẹ̀ ṣe wà. Èkó báwo Èkó mo wà. dísìn bẹ́ẹ̀ ni so ẹ̀ ń ṣára Abẹ́òkúta ni torí ẹlọ́tẹ̀ pọ̀ ń bí ọmọ Abẹ́òkúta ni ẹlọ́tẹ̀ pọ̀ l'Abẹ́òkúta. yes bàbá wọn ní nǹkan tán bá ní wọn lókè nísìnyí ṣẹlómi máa nù wọn mọ̀ pé ṣẹ̀fẹ̀ Àlàó kọrin l'Abẹ́òkúta ni. wọ́n dẹ̀ lè fẹ́ ṣe kíní kan ẹja pé tiwa wo la fẹ́ pè ẹja bọ́ síta ká lọ mú kíní wa. àmọ̀yí nǹkan tá a gbé
mi ń tẹ̀lé dárúkọ eléyìí ó ní yíyà kan nínú àwọn olórin Abẹ́òkúta yìí náà wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀ náà kí ni ẹ jẹ́ ká bọ́ síkù kíní kan àwọn tó ń lọ bá lẹ́kọ̀ọ́ lọ́ọ́ tó pé Alábẹ́dé àjọ wọn sábẹ́òkúta wọ́n fún wa síṣẹ́ o àjọ máa lọ nígbà tó máa rà mo ní mi ò lọ o pé mi ò lọ pé iná pèsè ṣẹṣẹ àwọn ní Alábẹ́dé mo ní àmọ́ bó ṣe máa jẹ́ náà bàbá ńgbà tá a máa débi tá a bá débẹ̀ ó jẹ́ pé iṣẹ́ tó ti pè mí tọ́nà kì mí dáhùn àmọ́ yìí nǹkan tá a bá ní àmọ́. ó dà ẹ ṣé gan Alábẹ́dé la ti ń bá sọ̀rọ̀ nípa ohun tó ń jẹ́ orin látàárọ̀ ẹ ṣé gan Alábẹ́dé o God bless you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.